الحق من ربك فلا تكونن من الممترين. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad àti gbogbo àwọn ará ilé àti àwọn sàhábà. Ọlọ́run kí ó bá wa kẹ́ gbogbo wọn àti gbogbo àwọn ẹni tí wọ́n gba ẹ̀sìn tí wọ́n sì ń jọ́sìn nílànà títọ́ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lótìtọ́ àti lódodo. Ọlọ́run kí ó kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. ìdánilẹ́kọ̀ọ́ wa títò ní a sọ̀rọ̀ nípa al-ibada asluha wa ma'aniha. àmọ́ ká tó lè máa lọ, a kí àwọn ọmọ ìyá wa lẹ́ẹ̀kan sí àwọn ọmọ ìyá wa Al-Haqq TV. Ọlọ́run kí ó bá san wọ́n lẹ́san ìgbìyànjú yìí tí wọ́n ń ṣe yìí. Ọlọ́run jẹ́ kí wọ́n lẹ́san rẹ̀ gbà ní gbangba alkiyama níjọ́ tí ẹnìkọ̀ọ̀kan wọ́n gba ẹ̀san. Kí ni wọ́n ń pè ní al-ibada? Nítorí ọ̀pọ̀lọpọ̀ wa náà ni à ń ṣe ìbádà tí a sì mọ̀ kí ni ìtumọ̀ ìbádà àti wípé kí ni a mọ̀ sí al-ibada, báwo la ṣe ṣe. Nítorí pé ohun tí a mọ̀ ní al-ibada Ọlọ́run ló fẹ́ gbà kìí ṣe èèyàn. Ọlọ́run ló fẹ́ ṣe kí ni ló fẹ́ gbà. Al-ibadatu, ìbádà òun là ń pè ní ìjọsìn, iṣẹ́ tí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó pa láṣẹ látẹnu òjíṣẹ́ rẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìpìlẹ̀ ohun tá ń pè ní al-ibada òun náà ni al-khudu' wa tadhallul, kéèyàn yẹpẹrẹ ara ẹni, kó juwọ́jú sẹ́lẹ̀, kó yẹpẹrẹ ara rẹ̀, kó juwọ́jú sẹ́lẹ̀ lórí tí ń ṣe. eléyìí ni ìpìlẹ̀ kalimatu al-ibada, gbólóhùn tí a mọ̀ sí al-ibada. naam, àwọn onímọ̀ wọ́n túmọ̀ al-ibada tí a pè ní ìjọsìn, wọ́n túmọ̀ rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ tí ó bá mu. àmọ́ ìtumọ̀ tí ó kó gbogbo ìtumọ̀ yìí tó kó sínú pátá, òun náà ni ìtumọ̀ tí afáwa agbani Sheikhul Islam bin Taymiyyah, ìtumọ̀ tí wọ́n fún al-ibada, òun ló kó gbogbo tọ̀hún sínú. kalimatu al-ibada, gbólóhùn ìta mọ̀ sí al-ibada, ipe lágbájá ó ń ṣe ìbádà ni, lágbájá ó ń ṣe ìbádà ni. gbólóhùn yìí ìtumọ̀ rẹ̀ ni ismun jami'un likulli ma yuhibbuhu Allah wa yarda min al-aqwali wal a'mali adh-dhahira wal batina. gbólóhùn al-ibada ìtumọ̀ rẹ̀ náà ni ismun jami'un, òun lórúkọ kan tí ó kó sínú kullu ma yuhibbuhu Allah wa yarda, gbogbo ohun tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí, gbogbo nǹkan tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí, ní ọ̀rọ̀ ni o àbí ní ìtẹ̀yàn ń ṣe. tó bá jásí pé ohun tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yọ́nú sí, tọ́lọ́run sì nífẹ̀ẹ́ sí, tọ́lọ́run pàṣẹ rẹ̀ ni, téèyàn bá ti ń ṣe, ó di dandan kí ó ṣe kíni, kó gba ẹ̀san ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. eléyìí ni ìtumọ̀ al-ibada. gbogbo ohun tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí, ní ọ̀rọ̀ ni àbí láníyàn ni àbí níṣẹ́ ṣíṣe ni, eléyìí ni wọ́n ní ọ̀rọ̀ ni àbí níṣẹ́ ṣíṣe, eléyìí ni wọ́n ń pè ní al-ibada. lọ́fà ní àwọn onímọ̀ ni wọ́n fi sọ iṣẹ́ tá ń ṣe al-ibada, ni wọ́n fi pè ní wadha'ifu ash-shar'i 'ala al-mukallafin, wadha'ifu ash-shar'i 'ala al-mukallafin. àwọn iṣẹ́ ti tọ́lọ́run paláṣẹ rẹ̀ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó júwe fún wa, tí Ọlọ́run là bọ gbogbo mùsùlùmí lọ́rùn, tọ́lọ́run là bọ gbogbo mùsùlùmí tí ó bá ti dé ògóńgó kí ó ṣe kíni, kó ṣiṣẹ́, kí wọ́n sì kọ iṣẹ́ rẹ̀ lẹ̀. nítorí pé kíni, iṣẹ́ kan ni yaltazimunaha, wọ́n gbọ́dọ̀ máa ṣe ní gbogbo ìgbà. wa yaf'alunaha khadi'in mutadallilin, wọ́n gbọ́dọ̀ máa ṣe lẹ́ni tí ó máa yẹpẹrẹ ara wọn fọ́lọ́hun, tí ó máa juwọ́ sẹ́lẹ̀ fọ́lọ́hun, tí wọ́n à ní bojú wẹ̀yìn láti túrí wípé ó ti yẹ káwọn tún ṣe kíni, kó tí a káwọn ti ṣe nǹkan yìí fún ẹlòmíì. ìjọsìn Ọlọ́run ló ní ìjọsìn, gẹ́gẹ́ bí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bó ṣe pàṣẹ wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun, mi ò dá àlùjànnú àti ènìyàn lásán àyàfi kí wọ́n lè máa jọ́sìn fún mi, kí wọ́n lè máa ṣe ìbádà, kí wọ́n mọ̀ mí ní àṣọ. Ọlọ́run ni wa ma umiru, àpá wọn láṣẹ nǹkankan illa liya'budullaha mukhlisina lahu ddin, àyàfi kí wọ́n jọ́sìn fún àwọn Ọlọ́run ọba, kí wọ́n ṣe ìbádà fún àwọn Ọlọ́run ọba mukhlisina lahu ddin, tí wọ́n sì ṣàfọ̀mọ́ ìbádà náà fún àwọn Ọlọ́run. eléyìí ni ìpìlẹ̀ ìtumọ̀ al-ibada. Al-ibada tí a sọ yìí ó wá pín ní
oríṣiríṣi kí a farabalẹ̀ ká gbọ́ dáadáa nítorí pé àwọn ìbádà ọ̀nà oníranran ló pín sí al-ibadatul intiqadiyya ń bẹ tí a tún mọ̀ ní al-ibadatul alqawliyya àwọn ìjọsìn tó jẹ́ ti ọkàn gẹ́gẹ́ bí at-talaffuz bi-niyya gẹ́gẹ́ bí ká dàníyàn pẹ̀lú ọkàn gbogbo àníyàn tí wọ́n bá fẹ́ dà bí wọ́n bá ṣe nǹkan ó gbọ́dọ̀ dàníyàn nítorí titọ́lọ́hun pé mo fẹ́ ṣe kí ni àníyàn tí mo fẹ́ ṣe yìí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ló ní gẹ́gẹ́ bí kí ènìyàn tún ní láníyàn wípé Ọlọ́run ọba lọ́ba tí máa ń mú Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tí máa ń mú ìnira bá ni òun sì lọ́ba tí máa ń mú ìdẹ̀kùn bá ni òun lọ́ba tí máa ń pa ni òun lọ́ba sì ti máa ń la ni òun lọ́ba sì ti máa ń ṣe àrísìkí fún ni ní máa ń ṣe gbogbo nǹkan fún ni eléyìí náà ní láníyàn bẹ́ẹ̀ ìbáàdà ni nítorí pé bẹ́ẹ̀ bá ní tó bá tún ní sí nǹkan míì ìpè nǹkan míì náà tó lágbára ti lè finira kan ní eléyìí ni ó ti ba ìbáàdà rẹ̀ jẹ́ kò sì ní jẹ́ àtọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala inú ìbáàdà alqawliyya al-intiqadiyya òun náà ni at-talaffuz bi shahadatayn òun náà ni kí mùsùlùmí kí ó sọ gbólóhùn ìfìrin lẹ̀ wípé kò sí Ọlọ́run ọba kan tá à ń jọ́sìn fún lódodo àyàfi ọba Allah subhanahu wa ta'ala àti pé anabi Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni òun ni Ọlọ́run rán tí a sì gbọ́dọ̀ gbà fún ní òdodo ìní àdéhọ́kàn kìíní yìí àbí ìsọ́jáde lẹ́nu inú àwọn al-ibadatu al-qawliyya níbẹ̀ bẹ́ẹ̀ náà ni al-ibadatu al-badaniyya bẹ́ẹ̀ náà ni àwọn ìjọsìn tá à ń fi ara fi ṣe ashkaluha kathira ìbádà tá à ń fi ara fi ṣe ó pọ̀ lọ ní oríṣiríṣi àpèjúwe rẹ̀ kasolat wasom gẹ́gẹ́ bí ìrun táǹkì gẹ́gẹ́ bí àwẹ̀ táǹgbà àti iṣẹ́ hajj pàápàá gbogbo eléyìí inú al-ibadatu al-badaniyya ni nínú àwọn ìjọsìn mi ń bẹ ó kó ìfi ara ṣe papọ̀ àti ìfi gbólóhùn fi ṣe ó kó papọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ hajj nísìn masalan alaniyan ìbẹ̀ yẹn wípé ìbádà tọ́lọ́hun ni bẹ́ẹ̀ náà ni a sì fara fi ṣe nítorí pé a ṣe tawaf a sì jókòó ní Mina a jókòó ní Arafa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí ìfarafiṣe ni bẹ́ẹ̀ náà ni al-ibadatu al-maliyya nínú àwọn ìran ìjọsìn ìfowófiṣe kal-infaq fi sabilillahi subhanahu wa ta'ala ẹgẹ́ bí ká náwó sí ojú ọ̀nà tọ́lọ́hun gbogbo eléyìí náà lára ìbádà tá ń ṣe kíni tá ń fi owó fi ṣe ni jama ma shurut qabul al-ibada gbogbo eléyìí tí a sọ wá lọ yìí tá a kàlẹ́ kan yìí ọlọ́run ní ọba Allah subhanahu wa ta'ala ní ma ń gbà nítorí ọlọ́run là ń ṣe fún àmọ́ kọ́lọ́run tó gbaṣẹ́ ọlọ́run la mọ́jẹ̀mú kalẹ̀ mọ́jẹ̀mú tí ọlọ́run fi máa ń gbaṣẹ́ méjì náà ni àkọ́kọ́ an takuna khalisatan liwajhihi subhanahu wa ta'ala kó jẹ́ ìtorí tiẹ̀ ńlá ṣe fi ṣe kéèyàn ṣe nǹkan kéèyàn dà ní gbogbo tó bá fẹ́ ṣe nínú ìjọsìn nítorí tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala kó dà ní pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lónìí gbogbo tó ń fẹ́ ṣe yìí nígbà náà alákọ̀ọ́kọ́ ni mọ́jẹ̀mú àkọ́kọ́ ni ẹ̀ mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì an takuna muwafiqatan linahji rasulillahi sallallahu alayhi wa sallam kó jẹ́ ẹlẹ́ẹ̀kejì kó jẹ́ ìbámu bí ọlọ́run ṣe fi rán anabiwa muhammad sallallahu alayhi wa sallam kó wà ní ìbámu bí ọlọ́run ṣe fi rán anabiwa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí mọ́jẹ̀mú yìí bá pé nígbà náà ni iṣẹ́ ọmọ ènìyàn ní ó tó lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala àyèmáyé àwọn mùsùlùmí mi àníyàn wọn da pẹ̀lú àníyàn rẹ̀ yóò da pẹ̀lú nǹkan tó bá fẹ́ pẹ̀lú nǹkan tí ó fẹ́ ṣe ìjọsìn tó fẹ́ ṣe àníyàn ẹ̀dá pẹ̀lú ẹ̀ àmọ́ ìgbà tí májẹ̀mú kejì níbà ti bàjẹ́ iṣẹ́ ni yóò yíwọ́ àníyàn rẹ̀ dá pẹ̀lú ohun tó fẹ́ ṣe àmọ́ májẹ̀mú kejì kò ní lọ ní ìbámu bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe làálẹ̀ ìgbà tí ó bá ti lọ ní ìbámu bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe làálẹ̀ iṣẹ́ ni ò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nítorí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí wọ́n ti ṣàlàyé gbogbo bá ṣe fẹ́ ṣe nǹkan ọ̀ranyàn ni ká ṣe nǹkan torí tọ́lọ́hun ká ṣe ìbádà nítorí tọ́lọ́hun kí á sì gbìyànjú àti lè máa wá ìmọ̀ nípa wípé báwo ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam báwo ló ṣe ṣàlàyé bá a ṣe fẹ́ jọ́sìn. ẹ wo yahudi kan tí wàá gba islam à ń pè ní Adi ibn Hatim níjọ́ kan ọlọ́ba ó ní mọ̀lọ́ba anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fi hàn ọ́nà kí salib
min dhahabin tí báwo la ti ń pè àgbélébù sì ń bẹ ní ọrùn mi tó jẹ́ sí pé àgbélébù yìí gold ni wọ́n fi ṣe. nígbà tó níbi rí mi Ànábì ní ya Adi itra hada, Ànábì ní ìrẹ́ Adi yọ ń tó wà lọ́rùn ẹ̀ yọ kó lọ́rùn yọ nǹkan tí ó wà lọ́rùn ẹ̀ kó nítorí pé lẹ́nàwó wàsàn nítorí pé ẹbọ ni òòṣà ni mo bá yọ kíní yìí kò ní ọrùn. nígbà tí mo yọ kíní yìí kó lọ́rùn mo kàn rí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ní bá ń ka àyà kan ni àyà wo là níbi ń ka àyà tí Ọlọ́run bá ń sọ ní Tawbah yìí pé ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah wal masiha ibn maryam wama umiru illa liya'budu ilahan wahidan la ilaha illa huwa subhanahu amma yushrikun. Ànábì wa bẹ̀ sí ká àyà yìí wípé wọ́n gbá àwọn àfáà wọn wọ́n ṣe àwọn àfáà wọn wọ́n ṣe wọ́n lọ́lọ́hun tí wọ́n ń jọ́sìn àwọn àfáà wọn àwọn olùpè àwọn àfáà wọn àwọn olùmọ̀ nínú wọn wọ́n ń gbá wọn mú lọ́lọ́hun. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ànábì Ìsá ọmọ Maryam wọ́n gbá wọn náà mú lọ́lọ́hun. bẹ́ẹ̀ Ọlọ́run sì pàṣẹ nǹkan kan tó ju wípé gbogbo ìjọsìn ká ṣe nítorí ti tòun lọ. ni Àdí bá ń sọ fún wa níbi pé kíní yìí kì í ṣe pé bóyá àgbàlérò wípé a fi ń ṣe almasih. Ànábì ní alaysu yuhalliluna ma harramahu Allahu subhanahu wa ta'ala fatuharrimuna wa yuharrimuna ma harramahu Allahu subhanahu wa ta'ala wa tuhalliluna. ǹjẹ́ kì í ṣe bí àwọn àfáà yín ṣe bí ohun tọ́lọ́run ò pèlè ìwọ̀ ni wọ́n ń pèlè ìwọ̀ fún yín, ṣe bí ohun tí Ọlọ́run ò pèlè tọ̀ ni wọ́n ń pèlè tọ̀ fún yín lẹ́yìn náà sì ń bá wọn pèlè tọ̀. ó ní bẹ́ẹ̀ ni bó ṣe rí lọ́dọ̀ tàwọn nìyẹn. Ànábì ní fatilka ibadatuhum ẹ̀ ń jọ́sìn fún wọn nìyẹn, ẹ̀ ń jọ́sìn fún wọn nìyẹn. ìdí eléyìí ọ̀ràn àyàn ní ká ṣe kíni tí a bá dà ní àti fẹ́ ṣe ìjọ́sìn ká sì wádìí nípa yìí pé báwo là níbi ní ṣe á ṣe, báwo ni òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam báwo ló ṣe ṣàlàyé pé ká ṣe ìjọ́sìn náà kí ìjọ́sìn wa kó ba lè jẹ́ àtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. inú àwọn nǹkan tí tó máa ń ba ìjọ́sìn jẹ́ òun náà ni albida àdáadáalẹ̀, òun náà ni àdáadáalẹ̀ kádédé kéré ìjọ́sìn látọ̀dọ̀ ara wa wípé à ń fi eléyìí náà à ń fi ìjọ́sìn fọlọ́hun ni léyìí tó jásí wípé a ní àkọọ́lẹ̀ rẹ̀ nínú alukur'an a sì ní àkọọ́lẹ̀ kan fún nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. eléyìí náà ni wọ́n ń pè ní bídà àgbélẹ̀rọ àfikún ẹ̀sìn tí léyìí tí Ọlọ́run pàṣẹ rẹ̀ tí àjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tí kò sì pàṣẹ rẹ̀. gẹ́gẹ́ bí ká mọ̀ sọ pé à ń ṣọdún à ń ṣe ọdún ìbí ànábì al-ihtifal bil mawlid ìbáàdà làwọn tí wọ́n sọ pé àwọn ń ṣe fi ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn kan tó já sí pé tá a bá wá ìpìlẹ̀ rẹ̀ a ní rí nínú ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ a sì ní rí nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kó ṣe ìjọsìn wa kó ṣe é ní nítorí títọ́ Ọlọ́run kó lè ba lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. kọ́lọ́run má ṣe wá ní aláṣẹdànù, kí Ọlọ́run má ṣe wá ní ẹni tí ó ṣe nǹkan tó bá di gbangba kìyàmọ̀ tọ́lọ́run sọ wípé ṣé mo rán ẹ lélẹ́yìí ni. Ọlọ́run má ṣe ọ̀rọ̀ wa bẹ́ẹ̀. ìdí eléyìí ó pàtàkì jàmáà mùsùlùmí kí a wádìí nípa ẹ̀sìn wa. eléyìí náà ni ó ṣe kíni náà ni ó jẹ́ kí a má máa ṣe àṣedànù, nítorí pé ẹni tó bá jókòó lásán tó bá ṣe wádìí nípa ẹ̀sìn rẹ̀ kò ní mọ kíni pàtàkì tó ń pè ní ìbádà dépò yọ ọmọ kí lòun fẹ́ ṣe àti kíni kò yẹ kí òun ṣe. abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí ó gba àdúrà ẹni kọ̀ọ̀kan wa, kó tan ìmọ́lẹ̀ sínú ọ̀rọ̀ wa jù báyìí lọ, kó gbàdúrà wa lẹ́ẹ̀kan sí àkí àwọn ọmọ ìyá wa Al-Haqqu TV. Ọlọ́run kó bá wa san yín lẹ́san o. jazakumullahu khairan wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Subhanallah walhamdulillah wallah.